Africa Content TV. Wọ́n jẹ́ ṣe pé Ọlọ́run ti gbàdúrà wa torí pé lásìkò tí ó pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ síwájú Kwara ìlàmàrí ní nípa àtàkùn ẹ̀dá lójú Ọlọ́run ti gbàdúrà náà pé lẹ́yìn àwọn yẹ ẹ̀jẹ̀ tí wọ́n bí new development new Kwara ló máa pẹ́ tó máa wá sọ́dọ̀ wá sí ọ̀dọ̀ wa ń Kwara. Gbogbo arrangement tó ṣe gbogbo ẹ̀ máa di kí ẹ máa di pẹ̀lú àárọ̀ ìyá àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ àjọṣe ṣe kàn ṣe. Wọ́n gbọ́ Ọlọ́run. Kò ní ìka sọ̀rọ̀ jù. Èmi àríyá àtọ̀jọba. Àwọn oṣù ká má ṣe. Àwọn promise. I'm up with yes. I'm in cheap now. I'm in cheap. Wọ́n ní bá ti pọ̀ tó yìí ká bí Ọlọ́run tóbi lẹ́ẹ̀mẹ́ta bí ọmọ. وسبحان الله بكرة وأصيلا آمين يا الله. Bàbá wọn kà wọ́n ní lẹ́yìn ìgbà tí a gbé ọlá fún ẹni tí ó ní ọlá. Àgbé kíkí fún ẹni tó yẹ kí gbogbo owó jọ kí lápapọ̀ òun náà ló ní kíkí. Ọlá àdá àpálẹ́ padà fún ọba tó fún alápálẹ́ torí pé òun náà ló ní àpálẹ́. Wọ́n ní gbogbo àpálẹ́ tí Ọlọ́run bá fún ẹ̀dá. Ẹ̀mí àbùkù ó padà débi àpálẹ́ náà tí ó kànjọ́ kan. Wọ́n ní kódà àkẹ́ni náà máa ń wà àbùkù, ìgbà ó gbé àbùkù wá fún un. Àmọ́ lọ́wọ́ ọba nìkan ni ò nígbà kankan tí àbùkù ó kàn án. Bàbá ìmọ̀ wá gbà wọ́n nínú àbùkù tó ga jù. Ọjọ́ àbùkù tó ga jù fún ẹ̀dá. Òná àníjọ́ tí wọ́n máa bọ́ sọ lọ́rọ̀ ẹni tí ń wọ́n sọ fún ara rẹ̀. Ẹni tí ń sunú lé tó kọ́ fúnra ẹ̀ wọ́n á gbé jáde kó ń bẹ̀. Wọ́n lọ lè tú síbi kan tí wọ́n bá rí lẹ́kùnlé. Àwọn ọmọ àgbà wọn ní Ọlọ́run nìkan ọba tí àbùkù ò ní tọ́ sí ni. Ọlọ́run abẹ́ pé gbogbo tí ń jẹ́ ìran àbùkù. Ó di àfihẹ́yìn tí wọ́n lé fún ẹbí sọ. Ó padà lẹ́yìn leader of leaders. Bàbá wa former Senate President Dr. Abubakar Bukola Saraki.